ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kó kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Laji Abbas lónìí yẹn. Àforíjàgbò àforíjẹ̀gàn ló sọ olùkọ́ àgbà kárí ayé. Àforíjàgbò àforíjẹ̀gàn ló sọ olùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó bá wù ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Gbogbo tó gbọ̀ngàn ló ń jẹ baálẹ̀ olùkọ́ àgbà Ààrẹ òkìtàn. Ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kọ òkú iṣẹ́. Ààrẹ òkìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Máa jíṣẹ́ rẹ̀ lọ ìní kan ò ní ṣe é. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. Òkìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ kó máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làánú. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo ìlàjú, òpìtàn àgbáyé, gbogbo ọmọ Yorùbá, owó oríire. Oyè ìlú oyè àgbáyé lóye tó jẹ, ìtànjà ìtàn so, owó oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn ń wojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, bóyá wá tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Òye ìtàn yàtọ̀ sáròsọ̀rọ̀, òdodo ọ̀rọ̀ ni. Àrùlá ẹ̀kún tí ò bá jọ ní lódò. Ẹ̀kọ́ mọ olómìnir ní kódà tí ẹ̀ kárí. Ẹni tó lọ́rùn ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ òkìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe é. Mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi, tẹ́ ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo àwọn alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Wà ló ṣe pé àwa gangan ni ìtàn tá à ní tán, àwa ni àṣà tá à ní sá. Àwa là ń dá aṣọ́rọ̀ wa pé bóò ni ìtàn àti àṣà wa, bóò ni ò sí ní wọ́ọ̀kù, bóò ni ohun àjogúnbá àwọn baba ńlá wa, bóò ni ò sí ní ti ojú wa bàjẹ́, tí ò sì ní ti ojú wa parẹ́ o. Ìdí nìyí tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbà wá tó ṣe pé àtìlẹyìn tó gbọ̀ngbọ́n náà ni ẹ̀ ń fún ètò wa, ètò yín Ìtàn Yorùbá. Ní bínú ni ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń pè ní àríwá lórí agbágbé láti ọ̀sẹ̀ tó lọ. Kò sí nǹkan kan ọba lè dá náà ni ká pé àríwá. Mo dúpẹ́ àwa tí a pè mí bá a ṣe ń fi ìfẹ́ hàn sí ètò ní ètò wa Ìtàn Yorùbá. Bí mo ti sọ, ojúṣe gbogbo wa náà ni pé bóò ni àṣà wa àti ìtàn wa, bóò ni ò sí ní parẹ́, bóò ni ogún àwọn baba ńlá wa, bóò ni ò sí ní wọ́ọ̀kù ní ojú ayé gbogbo wa. Mo dúpẹ́, mo máa ń lóore bí ẹ ṣe ń kàn sí wa, bẹ́ẹ̀ ṣe àtìlẹyìn fún wa. Mo wá kí àwa Yorùbá ọmọ Oduduwa, àwa tó
tó ṣe wípé akànjọ lajú abára wa nílẹ̀ Yorùbá bíbára wa nílẹ̀ Yorùbá àmọ́ rírì oore ńlá tí Ọlọ́run ṣe wá wípé a jẹ́ Yorùbá nítorí wípé àwọn tí àwa gbọ́njú bá wọ́n jẹ́ àwọn tí ó ṣe pé wọ́n bà àṣà àti ìlànà wa jẹ́ púpọ̀. Eléyìí ni ò jẹ́ kí àwa tí a wà lónìí jẹ́ pé díẹ̀ nínú wa ló mọ rírì àṣà àti ìṣe Yorùbá àti ìtàn ilẹ̀ Yorùbá, pàápàá ló wá mọ rírì ilẹ̀ Yorùbá tí a wà yìí tó ṣe wípé ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin ni. Bí ilẹ̀ Yorùbá nìkan ṣe dúró, ohun tí Ọlọ́run fún wa ní àṣà ó tó wá jẹ, ohun tí Ọlọ́run fún wa ní ìtàn ó tó wá jẹ, ohun tí Ọlọ́run fún wa ní iṣẹ́ ó tó wá jẹ, ohun tí Ọlọ́run fún wa ní ilẹ̀ ó tó wá jẹ, ohun tí Ọlọ́run fún wa ó sì tó èèyàn ó tó wá bọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú. Lónìí kò sí tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yálà wọ́n ń bára wọn ní ipò kan àbí wọ́n ń bára wọn ní orí àpèrè lọ́balọ́ba àbí ti òṣèlú ni kì í ṣe pọ̀pọ̀lọpọ̀ ọtí ẹ̀ tí ń gbìyànjú nípa rẹ̀ bọ̀ lójijì náà ni wọ́n rí i pé èmi náà àpèrè ọba sílẹ̀ ìjẹ́mi náà lọ wo kí n lọ dúró bóyá ajẹ́já mọ́ mi lọ́wọ́. Tí wọ́n bá sì wo ìdílé nígbà tí di pé ìdílé la fi ń mú ọba káàkiri lónìí, ìdílé tí ọba kàn ọyá ọmọ oyè ẹ̀ ń bá lówó lọ́wọ́ àbẹ̀ ń bá rí olówó lè ṣe àtìlẹ́yìn fún tó bá ti lè gbé owó lẹ̀ wà ní irú ẹ̀ ní oyè kàn. Nígbà oyè bá sì ti kàn án tí wọ́n ti lè gbé owó lẹ̀ a jẹ́ wípé ifá rẹ̀ ti fọ́ orí ni. Kò mọ̀ nǹkan kan nípa oyè, kò mọ̀ nǹkan kan nípa àṣà, kò mọ̀ nǹkan kan nípa ìtàn, kò mọ̀ nǹkan kan nípa ìṣe Yorùbá. Nígbà tó bá wá débẹ̀ tán yóò wá máa fi orí àpèrè kẹ́kọ̀ọ́, yóò máa fi orí àpèrè ṣe ń tó bá wù ú. Bí bá ń wí há eré ọmọ wí hó, eré ọmọ wí ayé ọmọ wí irú òun ọmọ wí rù, ayé ọmọ wí rù òun ọmọ wí irú. Bẹ́ẹ̀ náà ló tó wá ṣe àkóbá fún ìlànà ìṣèlú wa tó ṣe pé ẹnikẹ́ni iná ni ó lè sọ pé òun fẹ́ dìde láti di ọ̀nàrẹ́bù yálà o state ọ̀nàrẹ́bù ni federal ọ̀nàrẹ́bù ni o àbí sẹ́nétọ̀ ni tàbí gómìnà ni o tàbí awakò ń bẹ̀ ó lè lóun fẹ́ di ààrẹ àbí igbákejì ààrẹ níwọ̀n ìgbà tó ṣe wípé a ní ìlànà kankan ní pàtó tá à ń tẹ̀lé. Èmi náà lè jẹ́ ọmọ Nàìjíríà náà ní mi kí ni wọ́n ń pè lófin, ìlànà wo là ń tẹ̀lé, irú òfin wo la fẹ́ ṣe kò ní mọ̀. Akẹ́sà máa ṣe rádà ẹlòmíì tó bá ti dá Àbújá yóò ti gbàgbé ibi tó ti ń bọ̀, yóò gbàgbé pé nígbà wọn la ti dà wá pọ̀ ìdí tá a fi rán òun lọ ni pé lọ ṣojú wa dáadáa o, gbogbo òfin gbogbo ìlànà tó bá lè mú ògo àti ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá ó dọwọ́ rẹ̀ kò sí ìlú ńbẹ̀. Díẹ̀ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá wá dàbí oko tó fi jẹ́ pé ìpínlẹ̀ Èkó nìkan ni ó ń rọwọ́ yọ. Ìpínlẹ̀ Èkó kéré púpọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Èkó ni ló kéré jù. Ìpínlẹ̀ tó tún kéré jù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n yọ Èkó bíi 10 lára rẹ̀ ní ìpínlẹ̀ tó bá tó kéré jù ní Nàìjíríà. Ṣùgbọ́n ìpínlẹ̀ Èkó ló lówó ló lọ́lá ló ní gbogbo nǹkan amáyédẹrùn jù. Kí ló jó rí bẹ́ẹ̀ ni wípé ìmọ̀ ronú thinking and plan ká fi ọpọlọ gbé nǹkan kalẹ̀. Tá a bá lọ sí àwọn ilẹ̀ Europe a rí pé àwọn orílẹ̀-èdè kéékèèké tó ṣe pé èmi ò ju ìpínlẹ̀ lọ ní Nàìjíríà tí wọ́n sì ń dá kelúkelú tí wọ́n ń dá ọlá wọ́n pọ̀ níbẹ̀. Torí náà a rí pé nígbà tí ó kù sáátà ká di ìbò ààrẹ tó sọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban di ààrẹ tí a dìbò yàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eléyìí tí a sì búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tí ń bọ̀. Mo rò pé gbogbo tó kù ní ìsìn wọ́n bẹ ní abẹ́ oṣù káàbọ̀ tá a búra fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ wa. Báwo láti inú oṣù kẹwàá iná ni mo ti ń fẹ́ fún tó ọdún tó lọ tí mo sì ń pariwo nípa ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń pè tá à ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè tiwa ìjọba yálà ẹlẹ́kùnjẹkùn ni o
àbí orílẹ̀-èdè Yorùbá ní tààràtàrà Yorùbá nation. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín sì gbọ́ ńgbà náà, ṣùgbọ́n nígbà tó ṣe pé èyí táwa ń ṣe tẹ́lẹ̀ náà a ṣe nítorí owó, a ṣe nítorí pé bóyá lágbájá o a fẹ́ ṣe kinní lórí Yorùbá nation ẹ wá fún wa lówó. Ìdí nìyí tó ṣe yí pé gbogbo àwọn tí wọ́n ń búra wọn tí wọ́n ń jà sọ́tún wọn ò lè gbéra dáradá wá bá Aare òpìtàn níwọ̀n ìgbà tó ṣe yí pé èyí táwa ń ṣe ibi tí ọmọ Yorùbá bá ń lọ àti àfojúsùn Yorùbá ni à ń tẹ̀lé. Eléyìí ò sọ fún wa pé ilẹ̀ Yorùbá ò lè dá dúró. Eléyìí ò sì sọ fún wa pé pípadà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn tí a gbà lọ́wọ́ ìjọba Gẹ̀ẹ́sì pé kò ní lè wáyé, pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ó ti jáwé olúborí á sì búra fún ìpele kan lórí ojú ọ̀nà ibi tá à ń lọ. Tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí mo sọ fún wa pé òun náà ni ọjọ́ ọmọ Yorùbá àkọ́kọ́, ọmọ Yorùbá àkọ́kọ́ nídìí bàbá nídìí ìyá tí ó jẹ́ ààrẹ Nàìjíríà. Yorùbá kankan ò tí ì jẹ́ ààrẹ ní Nàìjíríà rí. Yorùbá tí ò bá jẹ́ interim government ni ns onekan kọ́ ni tí wọ́n jẹ́ interim government. Ṣùgbọ́n tí Ọbásanjọ́ ìwọ̀n ìrìnà búrẹ́dì o, Ọbásanjọ́ èsè Yorùbá o, ìyá rẹ̀ lọ́mọ Òwu, ìyá rẹ̀ lòwu. Ọbásanjọ́ ìyá Ọbásanjọ́ èsì tó ń ṣe Ẹ̀gbá, Òwu ni ìyá Ọbásanjọ́. Ìyá Ọbásanjọ́ kì í ṣe Ẹ̀gbá. Ọ̀tọ̀ ní Ẹ̀gbá, ọ̀tọ̀ ní Òwu, ọ̀tọ̀ ní Ìjẹ̀bú, ọ̀tọ̀ ní Ìjẹ̀ṣà, ọ̀tọ̀ ní Àwórì, ọ̀tọ̀ ní Ìgbómìnà, ọ̀tọ̀ ní Yorùbá, ọ̀tọ̀ ní Àkókó. Gbogbo àwọn ẹ̀yà lóríṣiríṣi bó ṣe lọ́nu, ṣùgbọ́n ọkàn tó pa wá pọ̀ náà ni Òòtù tá à ń jẹ́. Yálà ká pè wá ní ọmọ Odùduwà àfaramọ́, ká pè wá lọ́mọ aládé sẹ́sẹ́ fún ọmọ aládé sẹ́sẹ́ fún àfaramọ́, ṣùgbọ́n kọ̀ọ̀kan tó pa gbogbo wa pọ̀ láti ìpìlẹ̀ náà ni Òòtù. La fi ń pè wá ní Òòtù Ifẹ̀. Tẹ́ ẹ bá ní Yorùbá, odidi ẹ̀yà kan ní ń jẹ́ Yorùbá. Àwọn wo ní Yorùbá? Àwọn tí wọ́n bá originate látara Ọ̀rànmíyàn. Torí náà a ẹ̀sẹ̀ ní ẹni tiwa tí ó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí a dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ rí i pé ìfẹ́ yìí pọ̀ fúnlẹ̀ Yorùbá, ìfẹ́ yìí pọ̀ fúnlẹ̀ Yorùbá láti lè mú ìpínlẹ̀ Èkó dúró tọ́mọ̀ pé àmọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà káwọn ènìyàn ó dákẹ́ kó sọ̀rọ̀ gbórogún ìyẹn ní bá jù yẹn ní lọ wàá dọ̀bálẹ̀ fún ni bó bá ṣe pọ́kùn bá ṣe pọ́bìnrin wàá tún kúnlẹ̀ màámi o ìmàámi. Gbórogún ìyẹn ní bá jù yẹn ní lọ ìyá là ń pè é. Àwọn tí àkóso Nàìjíríà ń bẹ lọ́wọ́ wọn wọ́n jù wá lọ, àti sọra wa dìgbà tí ẹ̀yẹ̀ mọ́ wọn lọ́wọ́. Àwọn Fúlàní tí wọ́n ń kọ̀ǹtrólẹ̀ Nàìjíríà ti rí wa tán. Àwọn igi tá a bá sì fẹ̀yìntì làwọn Ìgbò alábòsí ni wọ́n. Àwa náà sì ríjọ́ tá a ti ń pariwo Fúlàní ò já gbádùn. Ìgbò ìwà tí Fúlàní sẹ́pẹ́rẹ́ ju ti Ìgbò lọ. Ìgbò fẹ́ gbalé, wọ́n fẹ́ gbọ́dọ̀ ní tàṣẹ ni jihad làwọn Fúlàní fẹ́ ṣe o. Ẹyin tí Usman Danfodiyo ò ti dálẹ̀ o, èlé wọ́n fẹ́ ṣe o. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá, ṣé ti wá gbalẹ̀ Yorùbá. Àwọn tó ṣe pé fúnra wa la tún pè wọ́n ẹjọ́ ẹ wá ara lẹ̀ wa, ẹ wá ara lé wa, àwa la tún fi ń bẹ̀ wọ́n. Tó gbé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n sì ń ralẹ̀, wọ́n ń ralé. Gbogbo ibi tó ṣe pàtàkì láàrin ìlú wọ́n ti ń gbà mọ́ ọmọ aládé lọ́wọ́. Torí ìdí èyí la fi wá dúpẹ́ pé a ní Yorùbá tó jẹ́ ààrẹ. Dídákẹ́ rẹ̀ láti ẹjọ́ ìkéṣe tó gbọ́ ó fọwọ́ lẹ́rán. Ẹ́mbásì mọ ayò ó ta. Ẹ̀rí pé téèyàn bá ń ta ayò ọlọ́pọ́n, tẹ bá ti láyò ọlọ́pọ́n tí wọ́n bá ń ta, ẹ̀rẹ̀ lómi yóò jẹ méjì, yóò jẹ mẹ́ta, yóò sàmọ̀ jẹ ọlọ́gbọ́n sì mọ̀ wù nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní lé lọ. Mo wo kíní draft kan tí wọ́n ṣe, ẹnì sáà ń jẹ́ ọwọ́ ajẹ́ ní ìpò ẹyọ kan. Ṣé ẹ lè gbà yí pé ẹyọ kan tó fi jẹun ló fi wá jẹ gbogbo ayò rẹ̀? Láàrin lórí Facebook. Iná ni wípé ìgbẹ̀yìn láláyò ta tí Yorùbá ń wínú, ìgbẹ̀yìn láláyò ta. Ọwọ́ ẹyọ kan ní ọmọ draft tó kù báyìí kò jẹ́ kẹ́ni yóò rí ọwọ́ kankan gbé tó fi parí gbogbo ayò. Iná ẹ̀ lóbi tọ́lọ́ ń fún àwọn kan lọ́pọlọ dénú. Iná sì ni tọ́lọ́ ń bá fún àwọn kan ní ọpọlọ òṣèlú.
ó ti wo kí ló gbé Awólọ́wọ̀ ṣubú, kí ló gbé Abíọ́lá ṣubú, kí ló gbé Akíntọ́lá ṣubú, àwọn ẹni àná K1 the ultimate Máyégún ó ní tó gbé lágbájá ṣubú kí wọ́n náà má bá a ṣubú kí wọ́n náà kó o gbẹ ẹ̀kọ́ o. èyí lè gbàgbé láì fún pé ní tó bá gbé èèyàn ṣubú èèyàn ó wò ó nígbà bá wá wò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó wo ẹ̀gbẹ́ ọ̀tún ó wo ẹ̀gbẹ́ òsì ó fi wò ẹni ń gbà ọ̀rọ̀ òṣèlú ọmọ irú ẹ tó bá ṣẹjọ́ jẹ́ gbogbo alámọ̀ Ọbásanjọ́ bó bá ṣẹjọ́ ìṣẹ́ni eré wọ́n èyí dọwọ́ bó ẹnu sọrú rẹ̀ pé èèyàn bú lọ bá ṣẹjọ́ síbẹ̀ náà lọ bá ń lé nígbà lọ bá ń lé kọ́ sọ́sọ́nù gbá lọ síbẹ̀ náà ń kọ́ Ṣọbásanjọ́ lọ síbi tí Yorùbá ń lọ Ṣọbásanjọ́ lọ síbi tí Yorùbá ń lọ àwọn Ayọ̀ Adébánjọ ṣe ń lọ síbi Yorùbá ń lọ àwọn Bọ̀dé Jos ẹ̀gbọ́n Bọ̀dé dìwé ó yẹ kẹ́ ẹ ti gba ọ̀nà ìlú Ghana lọ àmọ́ tẹ́ tó ń dúró sí bóyá ẹsẹ̀ fẹ́ dúró kí wọ́n búra ìlú ilẹ̀ Yorùbá ká ṣera wa ní ọ̀kan lóṣùṣù ọ̀wọ̀ ìní ṣùgbọ́n bí ó ṣe máa rí nù nígbà ayé baba ńlá wo Odùduwà ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn la wá èyí fẹ́ sọ tá a bá sọ ìtàn míì ojú lọ́pọ̀lọpọ̀ ọmọ fi wo àṣẹ́kùbọ̀ ọ̀ràn wọn ìbáwọn kan wọ́n f'Odùduwà lójú ìbáwọn kan wọ́n sì sọ̀nà bójú Odùduwà ṣe là ìbáwọn kan wọ́n Awólọ́wọ̀ lẹ́wọ̀n ṣèbáwọn kan wọ́n tàṣírí Awólọ́wọ̀ ṣèbáwọn kan wọ́n lọ bá Babangida gbé Awólọ́wọ̀ tó ti fẹ́ gbé mí ìdè o wọ́n sì ń bẹnu wọn ń bẹ láyé èyí tó ti kú èyí tó dẹni ìgbàgbé títẹ̀ parẹ́ mọ́ lára ṣèbáwọn kan ni wọ́n mọ̀ síkú Bọ́lá Ìgè ọ̀dà odidi Anthony General olóyè Bọ́lá Ìgè wọ́n bá àkàkọ́ òsì ṣẹlẹ̀ gbogbo wọn náà wọ́n sì ń bẹ wọ́n bẹnu agbo òṣèlú lónìí gbogbo èyí tẹ̀ màsírí kú Bọ́lá Ìgè ẹsùn rò pàtó bọ̀tán yín ọ̀dà ó ti dáa àtúbọ̀ sàn bẹ́ẹ̀ látúbọ̀ pẹ́ náà ju súyà àti ọ̀tà lọ. gbogbo oyún ìní ta ni o ìní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wò ní ìjẹta chọ́ọ̀chì wa ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n lọ ṣe ìkọlù sí tápọ̀lọpọ̀ àwọn èèyàn fi ara pa àwọn míì ń bẹ orí àga àjókòó wíṣẹ ẹlẹ́lòmíín wà tó gbé wọn pọ̀ tó gbé wọn ò lè dìde mọ́ láti ìgbà náà ó ti pé oṣù mẹ́wàá gbáko báyìí tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí wọn ò tí ì lè dìde ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó dẹ̀ ti ń lo ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó da láàbò ara èèyàn tó kú ńgbà náà tá a bá gé kù ní 41 èèyàn tá a bá bùkù ní èèyàn 41 tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú chọ́ọ̀chì ní Ọ̀wọ̀ ṣùgbọ́n nígbà tó ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn Fúlàní ni ó àwọn Fúlàní Ààrẹ òpìtàn mo jáde wá Fúlàní kọ́ mo jáde wá gbàdàn Fúlàní kọ́ yìí ọlọ́wọ́nú Fúlàní ọ̀wá láàrin ìlú chọ́ọ̀chì tí ó jìnnà sí ààfin ọba lọ́sàn-án gan láago kan ọ̀sán gbogbo àwọn èèyàn tó wá wà lágbègbè àtàwọn ará chọ́ọ̀chì àti gbogbo wọn ò wá ní dá Fúlàní mọ̀ láti ìgbà náà àwa gbọ́n kankan ìjọba àpapọ̀ àwọn wo ló ṣiṣẹ́ ní chọ́ọ̀chì Ọ̀wọ̀ àgbọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu kọ́ àgbọ̀ bàbá ọwọ́ ọlọ́wọ́ àrèrè àgbọ̀ nǹkankan gbogbo àwọn kan ní Nàìjíríà gbogbo àwọn kan ní ìpínlẹ̀ Ondo wọ́n ti ṣí chọ́ọ̀chì padà níjẹta báyìí wọ́n ti ń jọ́sìn lọ. ìní wípé ẹni tí ọ̀rọ̀ ìlú ọ̀bá yé ìwọ ni ọ sọ́ra rẹ mọ́jẹ̀ mọ́ forí ẹ̀ fagbọ̀n. ikú rẹ̀ ọ̀dà nǹkan lẹ kí ni ikú rẹ̀ ọ̀dà lẹ̀ ọ̀kà kú dànù lásán bí adìẹ nígbà tẹ́ bá má dé ẹnu kùkù ìbá pọ́nlé ní pé ẹja dúró ní ẹ̀ka ṣe bísímì láìsí bẹ́ẹ̀ bá tú lọ́rùn wọn ní òní kú bẹ́ẹ̀ fi nalẹ̀ wọn ní òní kú ọ̀kà kú dànù lásán. àwọn inú ti lọ́nu àgbọ̀n kankan láti oṣù mẹ́wàá àwọn tẹ́ ẹlẹ́ẹ̀mú àgbọ̀n kankan a sì sọ fún yín ọ̀rọ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù bó ṣe ń sọ́dọ̀la bíṣọ́ọ̀bù táwọn tó ṣọṣẹ́ ní chọ́ọ̀chì lọ bá lórí pẹpẹ àlùfáà tẹ́ lọ bá tẹ́ fi ọ̀rọ̀ wé tẹ́ bá lọ wo gbomi tẹ́ bàjẹ́ ní chọ́ọ̀chì ọwọ́ ẹ̀yìn ni àwọn tó wà lọ́wọ́ wájú ẹ̀rí pípa tọ́rọ̀ ṣẹlẹ̀ wọ́n ti kìnnáàbù àlùfáà o wọ́n ti gbé lọ o ńgbọ̀ ya wọ́n jáde wọn ò gbé òun lọ tí kó tiẹ̀ bá yé sọ̀rọ̀ àwọn yìí gbogbo àwọn tó wà ń bẹ̀ àwọn tí ò kú wọ́n mọ̀ pé wọ́n lọ bá wọ́n sì mọ̀ pé wọ́n jọ ń sọ̀rọ̀
ọ̀nà tí wọ́n jì wọn ọ̀gbọ́n tí wọ́n ń sọ kí ni wọ́n jọ sọ ta ni wọ́n wá orílẹ̀-èdè Nàìjíríà ló àwa máa mú nǹkan a máa mú ọ̀rọ̀ ẹ̀sìn a máa dàpọ̀ mọ́rọ̀ ayé ṣé ń gbé èèyàn ti jẹ́ bíṣọ̀bù kò ṣe business kò láwọn business tí ń ṣe olódùpù èèyàn náà àbẹ́yàn ló dùpù ẹ̀ àgbọ̀n kankan àgbọ̀ wọ́n sì pa èèyàn rẹpẹtẹ ní Ìgàngàn tó ṣe pé ìrònú rẹ̀ ní kábíyèsí Asígàngán wàjàlé lórí Yẹmí Ọ̀sínbàjò ní vice president kọmọnà gangan dòní ẹ̀mí tó lé ní 60 lọ́bọ́ wọ́n sun ọ̀pọ̀lọpọ̀ lé wọ́n sun lé kábíyèsí àgbọ̀n kankan àgbọ́ pé wọ́n mú ẹnìkan ṣoṣo báyìí èèyàn báyìí èèrà gan àgbọ́ pé wọ́n mú èèrà pé àwọn tó tiẹ̀ wá sọ́sẹ́ nígbà wọ́n wá ń sá lọ o bàtà ẹsẹ̀ kan wọ́n jábọ̀ o àgbọ̀ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o ìjọba àpapọ̀ ni o àgbọ̀ nǹkan kan mo sọ pé ẹ ṣọ́ra yín ọ̀rọ̀ ìlú ò yé yín ẹ sì máa ń ṣe bí ìpọ́rọ̀ ìlú yé yín. ọ̀rọ̀ ìlú ọ̀kan àwọn kan bí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìsìn tó lè gbá wa débẹ̀ ni pé oníròyìn ni mí mo fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn bob kódà kó o lówó kó o làmìlaka tó o bá lọ ìjọba lè ní kí lọ wá lọ ta ló rán kí lọ lọ sí ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá wá fẹ́ díje fún ipò òṣèlú ó ti ríbi sásí pípẹ́ mo fẹ́ díje fún ipò òṣèlú ní nǹkan báyìí ṣẹlẹ̀ ó lè lọ ọbẹ̀ lílọ ọbẹ̀ yóò gbé méjì ó lè fẹ́ fi ìjọba tí ń bẹ lórí àpèrè gbójú bí òun náà sì lè fẹ́ gbójú rẹ̀ pé èèyàn ní ọwọ́ akíwa ó fún wa lówó sọ̀rọ̀ ẹ̀ jọ́rọ̀ ló yé ọ jẹ́ ìṣèlú ó yé ọ jóṣèlú ó yé ọ ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ ní ìṣèlú òṣèlú lè má kàn ó lè má kàn mí ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú ìṣèlú lè kàn wá torí pé nílùú míì tó lóṣèlú ń ṣèlú lé lórí bí kò ṣe ìlú ìkan náà. láti oṣù mẹ́wàá o tí ṣẹlẹ̀ Ọ̀wọ̀ ti ṣẹlẹ̀ o àgbọ̀ kankan ṣé ẹ gbọ́ káwọn sọ kankan mọ́ pa rẹ̀ apá àwọn Fúlàní ni ara káwọn ní balẹ̀ tó bá wọn mọ àwọn káwọn ṣé káwọn wa mọ̀mọ́ káwọn bàjẹ́ ara wọn ò ní balẹ̀ wọ́n mọ̀ pariwo ní gbogbo ayé lórí àwọn Muslim Fúlàní o àwọn ọmọ lọ àtáàkì chọ́ọ̀chì lọ́wọ́ o wọ́n fẹ́ ṣe kinní kan ni o wọ́n fẹ́ gba ilẹ̀ ni o wọ́n fẹ́ ní kí Christianity ó má wáyé mọ́ o ìdàgbàsọ pé kẹ́ ẹ sọ́ra nù tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ já wo ń tọrọ mọ́ gbogbo wa sì dákẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo dákẹ́ ìjọba àpapọ̀ dákẹ́ kọ́mọ̀dì pé ìṣàjà dákẹ́ kọ́mọ̀dì wàhálà ẹ wá wòye ẹ̀mí tó sọnù lórí ọ̀rọ̀ láàrin àwọn àlùfáà àwọn bíṣọ̀bù àtàwọn èèyàn ẹni tí ó bá mọ ìpínlẹ̀ Ondo tó bá dé ìpínlẹ̀ Ondo lónìí tó bá ń lọ nínú oko àgbàdo àbí nínú oko ẹ̀gẹ́ tó bá ṣe pé éèkà ilẹ̀ 10 lèèyàn fi dáko àgbàdo tó bá fi lè rin éèkà 2 sí 3 éèkà bíi 15 yòókù igbó oko ogbó ni ó kù tí wọ́n gbé lọ àtàfáà wọn àti olóṣègùn ìbílẹ̀ wọn àti pásítọ̀ wọn àti bíṣọ̀bù wọn ugbó wọ́n jọ ń dáko ugbó wọ́n jọ ń ṣe bísínẹ́sì ẹni tí wọ́n dì ní pásùpásù ẹ̀dàràdà ìní pé ṣọ́ra ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó kú ní ìsìn wọ́n kàn kú for nothing àgbọ̀ kankan nípa àṣẹlẹ̀ mọ́ ọmọ Yorùbá ọmọ Odùduwà ìjọrí wo pé ẹ wo Ìgàngàn tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò ń bẹ lọ́bí ọdún 2 sẹ́yìn àgbọ̀n kankan dùn ní àwọn Fúlàní Iskilu Wakil àwọn OPC 3 tí wọ́n lọ gbà á lẹ̀ tí wọ́n lọ gba Iskilu tẹ́ lọ mú Iskilu Wakilu jàre tẹ́ lọ mú Iskilu Wakilu gbà gbogbo ẹ̀rín àwọn ò lè rí mú o ní máa ń dejò ọba yá yóò di kìnìún ọba yá yóò dìnà kí ọba yá yóò pòórá Kọ́mrẹ́dì Rótìmí Olúmọ ọ̀gá àwọn OPC nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́ba ni nílẹ̀ Yorùbá yìí náà ilẹ̀ kan tó lágbára jọ lọ́n lọ ọ̀dà o àáfojú wa gan ní rẹ o ní ẹ bá lọ wọn ò rí mú wọn rọ̀ mẹ́ẹ̀mú wọn mú lọ police station wọ́n sì dá àwọn èèyàn àwọn ẹ̀ṣọ́ wọ́n dá wọn sínú igbó wọ́n mú Iskilu Wakilu o
wọ́n sì fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ṣùgbọ́n ní Nàìjíríà ẹni gbọ́mọra wọn àwa tọ́gọ̀ la mọ́ra wa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bá mú àwọn ọlọ́pàá ní ẹ káre o ẹ bá wa mú o bẹ́ẹ̀ sí bá wa mú ẹ tẹ̀lé wa lọ sí ìpínlẹ̀ olúléeṣẹ́ wa l'Íbàdàn o á lọ tọwọ́ ẹ lọ ṣàlàyé nígbà àwọn ọmọdé ẹ nílé lọ o lórí pa abayé mọ̀dàrán wa ọ̀daràn lẹ́yìn náà ta ló ní ẹ mú ọ̀daràn eré wọn pè àwọn ọmọ ẹ lóṣù mẹ́ta o wọ́n mọ̀ lóṣù mẹ́ta o nítorí wájú ó pẹ́ bẹ́ẹ̀ ni wípé ìgbà àwọn ẹ̀ka ìdájọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà ní ìdaṣẹ́sílẹ̀ àmọ́ ọgbà tí wọ́n débẹ̀ la fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti fẹ̀yìntì ní ọ̀sẹ̀ tó lọ Justice Moshood Abbas ojú ẹgbà tẹ́ ń pẹ́ lé wọn ni wọn lẹ́jọ́ jẹ́ wọ́n sì tú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà láì ní ẹjọ́ kankan jẹ́ pé èèyàn ń dà lúrú ariwo rẹ̀ sì pa gbogbo ilé gba oko àwọn èèyàn wá lọ mú wọn ẹ̀ wá ní ọ̀daràn lẹ́jọ́ jẹ́ àwọn tó lọ mú ọ̀daràn wọn lẹ́jọ́ jẹ́ nílẹ̀ Yorùbá náà nú ọmọ Yorùbá ọmọ Oòduà Yorùbá ọmọ Oòduà sẹ́ńdẹ̀ nígbà tí wọ́n mú Síkírù Wákílù gbogbo alárí fídíò tó ń dijú òun ò ríran àmọ́ ń gbọ́ ya àmọ́jẹ́rìí àwọn èèyàn wa nínú àwọn ọlọ́pàá tọ́jọ́ ọmọ Yorùbá wọ́n gbá ìyẹn jẹ́ lélẹ́yìí ẹni tó lóun ọ̀gbádùn ni wọ́n bá ríbi tí wọ́n fi sí ti ń gbatẹ́gùn wọ́n ti pè láti Àbújá wọ́n ti mú kan nù yín o wọ́n ti mú kan o inú àwọn Fúlàní aráyé ni ẹ tọ́jú ẹ̀ dáadáa o ẹ gbọ́dọ̀ fi sínú sẹ́ẹ̀lì o ẹ fi sínú ìkan kó jókòó kó máa gbatẹ́gùn ní wọ́n bá tó dọ́gbọ́n wọ́n ṣe fídíò wọ́n ya fọ́tò rẹ̀ làbárí Síkírù Wákílù bàbá yìí ní bá ń gbatẹ́gùn ń dọ̀wẹ́kẹ̀ yìí pé orí yìí burú nílẹ̀ yìí tí Buhari jẹ́ ààrẹ wa tó ṣe pé ọ̀gá ọlọ́pàá Fúlàní ọ̀gá sójà Fúlàní ọ̀gá air force Fúlàní ọ̀gá land force Fúlàní migration Fúlàní custom Fúlàní road safety Fúlàní pé ọ̀dà o. wọ́n bá ní wọ́n gbé Síkírù Wákílù lọ sí Ọ̀yọ́ ọgbà ẹ̀wọ̀n Ọ̀yọ́ o ní wọ́n bá gbé Síkírù Wákílù lọ sí ọgbà ẹ̀wọ̀n Ọ̀yọ́ nígbà tá a gbọ́ lọ́sàn kan òru kan ló bá di gbòòwù bọ́ǹbù lọ́yọ̀ọ́ kò ṣẹlẹ̀ rí ní ìlú tálàáfín wà wọ́n bá mọ̀ já ọgbà ẹ̀wọ̀n Ọ̀yọ́ o Rauf Arẹ́gbẹ́ṣọlá gbogbo àwọn èèyàn bá lọ ọ̀gá ọgbà ẹ̀wọ̀n Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹjọ́ àwọn oníròyìn a ní ìbéèrè láti béèrè wọ́n jẹ́ ọgbà ẹ̀wọ̀n Ọ̀yọ́ gbogbo àwọn tá a rí tí wọ́n fi kíní ta àwọn Fúlàní tó jẹ́ ọ̀daràn ni wọ́n sílẹ̀ Yorùbá díẹ̀ báyìí níbẹ̀ nu wọn àwọn Fúlàní tó jẹ́ ọ̀daràn out of 100% 98% ló jẹ́ pé Fúlàní ọ̀daràn ni wọ́n. a gbọ́ pé wọ́n níbi ní Síkírù Wákílù wà Arẹ́gbẹ́ṣọlá tọ́jọ́ ọmọ Yorùbá ọmọ Iléṣà former governor bàbá ọmọ sọ̀rọ̀ ọkọ̀ mọ́ nǹkan kan parẹ́ ẹni ẹlẹ́ni ọwọ́ mi rè ó mi ò mọ nǹkan kan parẹ́ ó ẹ̀mọ́ fọ̀rọ̀ ọlọ́rọ̀ kan mi lọ́rùn Arẹ́gbẹ́ṣọlá Yorùbá nìyí àwọn Síkírù Wákílù àwọn èèyàn wọn mọ̀ pààyàn rẹpẹtẹ ní gangan ibì kan bẹ tí ń jẹ́ gangan Arẹ́gbẹ́ṣọlá ọmọ nǹkan kan parẹ́ ó Sunday ó. ọ̀gá ọgbà ẹ̀wọ̀n olórí ẹlẹ́wọ̀n bàbá ọwọ́ méjì fẹ́ nìkan bàbá àti ẹ̀gbọ́n pé wọ́n ní máa ń káwọn ọmọ ológun fún yẹn dẹ̀ ní ìbọn láyé communication tó dà yìí bóun ni wọ́n ṣe wá fọ́ ọgbà ẹ̀wọ̀n ọba àwọn èèyàn wa lójijì what ọba wọn lójijì tẹ́sí fi kó àdúrà àwọn èèyàn lọ níjẹ́ fi ọpẹ́rẹ́tì wákàtí kan bàbá. nínú tí ẹ̀kọ́ la fẹ́ béèrè ọ̀gá ọgbà ẹ̀wọ̀n ẹjọ́ ọ̀rọ̀ Síkírù Wákílù ìjọsí tí a rí fọ́tò wọn tí wọ́n ń gbatẹ́gùn ní police headquarter lẹ́lẹ́yẹ létẹ́nìkan tẹ́ tó ṣe fàájì fún wọn pé bàbá o bàbá Fúlàní ni wọ́n bàbá o ṣé wọ́n wà lára àwọn tí wọ́n sá lọ. àìmí ọmọ kankan pa rẹ o ẹ̀yin náà tún mọ kankan pa rẹ bàbá. gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ta ní ọ̀wá bá wọn bí wọ́n léèrè ní ìsinyìí ọ̀rọ̀ Síkírù Wákílù ta ní ọba wọn bí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìsinyìí
wípé à ń wá a ò rí Iskilu Wakilu tí àwọn OPC mẹ́ta fi àtìmọ́lé oṣù mẹ́ta jura lórí rẹ̀ a ò mọ̀mọ́ bí tó wà o. gómìnà wa Ẹnjiníà Olúṣèyí Mákindé láti ìjọ yìí ẹ̀mí ṣòfò ní gangan àmọ̀rí Iskilu Wakilu. ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé kò sí àgbé Iskilu Wakilu lọ ilé ẹjọ́ ni wọ́n ní wọ́n gbé lọ sí Ọ̀yọ́ ọgbà ẹ̀wọ̀n lọ́yọ̀ọ́ ṣé ìgbẹ́jọ́ Iskilu Wakilu ti parí nù ó ti parí àti dájọ́ òkú fún un wọ́n sì ti pa sínú ọgbà ẹ̀wọ̀n. bàbá Yorùbá Ọmọ Oduduwa nítorí yóò pé bọ́ ọ bá kú ó kú tú ẹ́. ẹ jájọ wo ìṣẹ̀lẹ̀ ẹ wo ìṣẹ̀lẹ̀ Ọ̀wọ̀ kẹ́ ẹ wo ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìgàngàn ẹ wo bí ẹ̀mí ṣe jọ ṣòfò tá a gbọ́ nǹkan kan nípa rẹ̀. a gbọ́ pé wọ́n mú àwọn kan ní ti Ọ̀wọ̀ àgbọ̀ ẹ rí i pé lẹ́yìn ìgbà náà ìní ìṣẹ̀lẹ̀ míì ṣẹlẹ̀ tí gómìnà jáde yí pé ẹ̀yin ìgbìrà ẹ̀yin kìíní kan kí la ṣe fún yín tẹ́yìn náà tún kìnnáàpù tẹ́ ń dà lúrú ibẹ̀ náà lágbọ́ mọ́ ìní yí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ àṣírí ńláńlá ń bẹ lọ́dọ̀ gómìnà àṣírí ńláńlá ń bẹ lọ́dọ̀ gómìnà àwọn gómìnà wa la máa wo márùn-ún bí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ torí pé mi àìgbọ́ Yorùbá dáadáa ò lè jẹ́ kémi ọmọ ọ̀rọ̀ wí lẹ́yìn bá sì mọ̀ ọ̀rọ̀ gbọ́ àìwá gbọ́ dáadáa mi ò lè jẹ́ kí èmi ò gbọ́ Yorùbá dáadáa o èmi ò lè jẹ́ mọ̀ bí màá ṣe wí jù báyìí lọ. bí ọ̀rọ̀ Ìgàngán ṣe rí nù bí ọ̀rọ̀ Ọ̀wọ̀ ṣe rí nù ẹ wá wo àwọn alágbára ńlẹ̀ Yorùbá ẹ wá wo àwọn gómìnà wa nígbà tí ti Ìgàngán ṣẹlẹ̀ a rí gómìnà kan nílẹ̀ Yorùbá tó wá pẹ̀lú gọ́vnà Ẹnjiníà Olúṣèyí Mákindé tí wọ́n jọ lọ síbẹ̀ láti lọ́ọ́ bá dárò a rí gómìnà kan nílẹ̀ Yorùbá torí pé kí ni orí wọn ti kú tányányán orí gbogbo wọn ti kú tányányán wọ́n dá lu Ẹnjiníà Olúṣèyí Mákindé pé wàhálà ti ẹnu mọ́ọ̀rán wàhálà ti ẹnu wọn ò jọ dìde kí wọ́n jọ wà ní gàngàn kárí gómìnà ìpínlẹ̀ Èkó kárí t'Ògùn kárí ti Ọ̀ṣun kárí ti Èkìtì kárí ti Oǹdó kí wọ́n wá jókòó ní Ìgàngàn náà ni kí wọ́n ti ṣèpàdé kí wọ́n ti sọ̀rọ̀ akin irọ́ tí wọ́n bá sọ allegation àbí allocation èwo ni tí wọ́n wá láti Àbújá sí allegation ni àbí alligator àbí allegation ni èwo ni tí wọ́n wá allocation lẹ́ ń pè ẹ̀ ní bínú ni kò ní wá mọ́. nígbà tí rúùyún ṣẹlẹ̀ tí ò sí lànà tí ò sí rẹ́pọ̀ wọ́n dàlú gómìnà Ṣèyí Mákindé. ẹ lọ sí ìpínlẹ̀ Ògùn lágbègbè Yewa wọ́n lẹ Dàòmì àwọn Dàòmì wọ́n ń ti ọmọ Yorùbá mọ́lé wọ́n dẹ̀ ń sún pílà wọ́n ń gbalẹ̀ wá bọ̀ nípínlẹ̀ Ògùn eléyìí Dàpọ̀ Abíọ́dún kò sí bí ìpò ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa làwọn Fúlàní pàṣẹ ti sá lọ sí Benin Republic wọ́n sì ń tẹ̀ ẹ́ rì káyọ́ ọmọ rí ẹ tún ti wọlé ẹlẹ́ẹ̀kejì báyìí o Yorùbá Ọmọ Oduduwa. torí ìdí èyí iṣẹ́ ń bẹ lámù fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a bá búra fún tán kọ́ má rò pé dídìbò tá a dìbò fún òun kì í ṣe pé bóyá orí wa kú kì í ṣe pé bóyá àgọ̀ kì í ṣe pé bóyá wa tá à ń ṣe àtìlẹyìn àmọ́ tá à ń ṣe a ti mọ̀ yí pé àwọn alábọ̀dé bíi Ọbásanjọ́ wọn ò lè jẹ́lẹ̀ Yorùbá tòrò àwọn oúnjẹkújẹ bíi Bọ̀dé George wọn ò lè jẹ́lẹ̀ Yorùbá tòrò àwọn alájẹbánu aláìmoore bíi Ayọ̀ Adébánjọ wọn ò lè jẹ́lẹ̀ Yorùbá tòrò àwọn kan wá ń bẹ o àwọn tẹ́ ẹ mọ́kọ wọn nu àwọn kan ń bẹ tó gbẹ́ ẹ̀ tí ẹ gbókọ wọn àwọn gangan ni àríjẹ ní mọ̀dàrú ọ̀fìlẹ̀ Yorùbá land. torí ìdí èyí ẹ jẹ́ ká ronú wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu omi bẹlámù bó nílẹ̀ Yorùbá yóò sì padà sí ìpele ògo rẹ̀
eléyìí tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó fi wá sí. Ètò ẹ̀kọ́ tá à ń dàpọ̀ ẹ wo ibi tó bá wa dé. Ètò ẹ̀kọ́ tá a dàpọ̀ ẹ̀kọ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tẹ́ ń ṣe lókè ọya tẹ́ ń ṣe ilẹ̀ Ìgbò làwa náà ń ṣe. Ẹ wò gbà tí wọ́n gbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU tí wọ́n gbé jáde tẹ́ ń gbé kalẹ̀ ńgbà náà. Ẹ wo ìlànà tí wọ́n fi gbé kalẹ̀ gbogbo ẹ̀dá lónìí. Ẹ wo gbogbo nǹkan tá a fi léwájú nílé èèyàn dúdú àti lágbàáyé òǹdà tó ṣe. Mo sọ pé Awólọ́wọ̀ òrìṣà kan la bá pè é. Ṣùgbọ́n ká ṣọ́ra o torí pé oore pẹ́ wèrè gbàgbé ọ̀rọ̀ àná. Ìtàn kan bẹ tọrọ mọ̀wé wọ́n ní oore pẹ́ aṣiwèrè gbàgbé ọ̀rọ̀ àná. Ará Ìbàdàn ọ̀ràn tí ọjọ́ tẹ́ ń fi apẹ̀rẹ̀ kọ́ ọmọ yọyọ jáde kúrò láàrin ìlú. Alágbára ni mọ́yẹ̀ okùn adé. Alágbára lolúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Alágbára ni lákànlẹ̀. Alágbára ni Olúyọ̀lé. Alágbára sì ni Kúrúnmí Ìjàyè. Lásìkò tí mò ń sọ Kúrúnmí ò tí ì di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni Olúyọ̀lé ò tí ì di Basọ̀rún ilẹ̀ Yorùbá. Mọ́yẹ̀ okùn adé ni baálẹ̀ Ìbàdàn olórí àwọn ikọ̀ agbésùmọ̀mí ajagunbalẹ̀ ajagungbàlú. Alágbára ni Ọ̀gíní, alágbára ni Dégẹ̀sì. Gbogbo wọn jọ wà nílùú Ìbàdàn, wọ́n ti lé àwọn Ẹ̀gbá kúrò ní ilẹ̀ wọn, wọ́n gbalẹ̀ wọn lọ Ṣúà, wọ́n wá fi Ìbàdàn wọ́n fi ṣe ibùbá wọn o. Àmọ́ ẹgbẹ́gbára kan tó ń bẹ̀ tá à ń pè ní Lámọ̀dí akọni lòun náà. Ọ̀yá ẹ̀dẹ̀ wa máa yàn fún wa ò tọ́rọ̀ ó fi lè yanjú o. Ẹ̀rí Mọ́yẹ̀ okùn adé ọmọ Ilé Ifẹ̀ lòun o, òun èé ṣe ọmọ ìlú míì Ifẹ̀ lòun. Olúyẹdùn ẹ̀rí òun ọmọ Ìlọrin lòun o, ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin. Àwọn Fúlàní ti pa bàbá tiẹ̀, Yorùbá lòun. Lákànlẹ̀ ìwádìí jóyè wa pé ilẹ̀ Ìbàràpá ló ti wá o, ilẹ̀ Ìbàràpá ló ti wá. Olúyọ̀lé ọmọ ìlú Ọ̀yọ́ lé gangan ni Olúyọ̀lé ọmọ Basọ̀rún Yamba ni o. Olúyọ̀lé Olúkòóyè ní bàbá tó bí Olúkòóyè lórúkọ bàbá rẹ̀. Àgbẹ̀yìn sì lórúkọ ìyá rẹ̀ tí ń sọmọ Aláàfin Abíọ́dún Adégoolú. Ìbàdàn ló náà wà, Ìbàdàn ló wà o, àti Mọ́yẹ̀ àti Lámọ̀dí àti Olúyọ̀lé àti Lákànlẹ̀ tèèmọ́ Lábọ́sìdé Ifẹ̀ ló Lábọ́sìdé. Ẹ̀wà rí Kúrúnmí Ìjàyè ló náà wà. Wọ́n lé àwọn Ẹ̀gbá kúrò níjàyè, wọ́n gba Ìjàyè lọ́wọ́ àwọn Ẹ̀gbá. Ẹ máa dé o. Ṣé wá rí Lámọ̀dí Ìbàdàn ló ń wà? Ẹ̀gbá ni Lámọ̀dí. Ìjà ṣe bí ìjà láàrin Lámọ̀dí àti Mọ́yẹ̀. Lámọ̀dí ilé mú bàn léwọ́ rẹ̀ bàn làṣàrẹ̀ Áfíríkà lórí ẹ̀gẹ̀. Ojúlówó ọmọ lẹ́yìn Mọ́yẹ̀ okùn adé baálẹ̀ Ìbàdàn. Inú bí Mọ́yẹ̀ èmi ẹ̀ṣọ́ mi kọ́ lọ fẹ́ pa èmi gan lọ fẹ́ pa àbígbà òòlò náà gbébọn fún Lámọ̀dí èdí bá dì wọ́n o lọ́ba di wàhálà. Wàhálà ìlú ìlú bá dàrú àwọn Ẹ̀gbá bá kóra wọn kúrò wọ́n sá kúrò Ìbàdàn àwọn lọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ránṣẹ́ sí Sódẹkẹ́ wọ́n lọ tẹ Abẹ́òkúta sáptà tiwọn ó close láàrin wọn. Àwọn Ọ̀yọ́ ọwọ́ jẹ́ pé àwọn Ọ̀yọ́ àti Ifẹ̀ ni wọ́n jọ ń bẹ nílùú. Olórí àwọn Ọ̀yọ́ iná ẹ̀ lolúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá sẹ́mọ̀ pé bàbá tiẹ̀
jagunjagun kákàǹfò ni òun láyà dáadáa ẹnu ẹ̀ sì gbọ̀rọ̀. Mọ́yẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn Ọ̀yọ́ níjẹkújẹ ipe ẹ̀yìn ìfìyà pa yín lórí ogun Fúlàní ti túlù yín. Inú bá bí wọn bá yarí níjọ́ kan wọ́n bá lé Mọ́yẹ̀ kú òòlù. Kí ló fà á jẹ́ fi lé baálẹ̀ Mọ́yẹ̀ kú òòlù tá a gbọ́ ni wípé ní ọjà Lábọ́sìdé ìlà tó ń pè lọ́jà Àbá lónìí nìbàdàn. Ìjà ṣẹlẹ̀ láàrin Òwu àti Ọ̀yọ́ ìnínú bá bí Mọ́yẹ̀ o ló bá fi àdá rẹ̀ ló bá bí Ọ̀yọ́ lórí ewu ìnínú àwọn Ọ̀yọ́ bá tẹ́ ti dìtẹ̀ tẹ́lẹ̀ náà ti ṣèpàdé wọ́n bá pariwo ẹgbà wá o Mọ́yẹ̀ ti pa Ọ̀yọ́ o Mọ́yẹ̀ ó pa gbogbo Ọ̀yọ́ tán o. Táwọn Ọ̀yọ́ tẹ́lẹ̀ ti ṣèpàdé jẹ́ ti múra lẹ̀ tẹ́lẹ̀ kálukú ta mọ́ra Ifẹ̀ tí wọ́n bá fojú kàn àbẹ tí ọba jáde ní bíbẹ́ lórí o. Wọ́n bá kó bọ̀ Mọ́yẹ̀ onílọ́ráyé mọ́ o gbàgbà àgbà nígbà Mọ́yẹ̀ gbọ́ baálé ọkọ̀ ìlú baálé gbọ́ ìkùlé baálé pápá bora o ọkọ̀ ìlú bá ń sá lọ o lẹ́sẹ̀ rẹ̀ bá tẹ̀lé baálé bọ́ lọ́dà kí ló dé mọ́kí lóru mi ogun Ọ̀yọ́ ni o baálé bá sá lọ o. Nígbà àwọn ilé baálé kú ò nílùú tán àwọn onísùmọ̀mí bá wò yí pé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìsagbára wo sì gbé tí Mọ́yẹ̀ bá lọ Ilé Ifẹ̀ tó bá lọ gbógun ńlá wá ságbára wo gbé. Ẹ bá ránṣẹ́ o bàbá o ó bá pera wọn bá ránṣẹ́ lọ bá bàbá wa Mọ́yẹ̀ bàbá o ọ̀nà tí ó lọlẹ̀ igbó èyí lọ́kọ̀ ìyá wa o ẹ má bínú sí wa o àwọn ọmọdé wọ́n yájú sí yín ni o. Bí bàbá wa Mọ́yẹ̀ ó sì gbọ́ wọn láwọn ọ̀gbọ́ o bàbá nígbà orí yín burú èmi lẹ́lẹ́nu ẹ tún jókòó bẹ̀rẹ̀ ẹ múra sí mọ̀ ń bọ̀ wá fi ogun fọ́ yín lórí yín fi ogun fọ́ ìlú yín dànù gbogbo yín ní ìkó lẹ́rú tí ń pa nípakúpa. Ìlànà ọgbọ́jọ́ ọkú rẹ̀ tí ó dúró. Mọ́yẹ̀ bá ránṣẹ́ lọ sọ́dọ̀ àwọn Ẹ̀gbá o Dégẹ̀sì Àtọ̀gí ní Ẹ̀gbá wọn bá fi ránṣẹ́ o. Wọ́n ránṣẹ́ lọ sí Ilé Ifẹ̀ wọ́n fakọni ránṣẹ́ o. Wọ́n ránṣẹ́ lọ sí Ẹrùnmú lára ilẹ̀ Òwu wọ́n fakọni ránṣẹ́ o. Wọ́n ránṣẹ́ lọ sílẹ̀ Ìjẹ̀bú wọ́n fakọni ránṣẹ́ àwọn bá kó bọn rẹpẹtẹ wá. Ṣé ẹ gbàgbé àwọn akọni Ìbàdàn tí ń léwájú Olúyẹdùn lọ̀gá Lákanlẹ̀ ló tẹ̀lé Olúyọ̀lé òun ló tẹ̀lé Lákanlẹ̀. Ẹnìkan sì bẹ́ẹ̀ ńgbà náà Délé Ṣerú là ń pè é ọba lọ Olúyọ̀lé bàbá òru àwọn ìyàwó mi àtàwọn ọmọ tèmi náà ti fẹ́ kó lọ tán lù ú kí n tó wá rántí wípé ọ̀rẹ́ yín mọ̀ ní Kúrúnmí baálẹ̀ Ìjàyè ìránṣẹ́ sí wọn pé kí wọ́n wá ràn wá lọ́wọ́ òwò àti gbèrò ọfọmọ wà lọ́wọ́ òwò. Olúyọ̀lé ránṣẹ́ sí Kúrúnmí níjàyè Kúrúnmí ọ̀rẹ́ mi o níta gbọ́ tí àwọn Ẹ̀gbá wí wọ́n ní tí àwọn bá ti kó bàdẹ̀ tá àwọn ń bọ̀ wá kó jáyé o wá ràn wá lọ́wọ́ o Ẹ̀gbá ló ń bẹ lẹ́yìn Mọ́yẹ̀ o. Kúrúnmí gbọ́ ó dìde ó gbé ogun Ìjàyè ó forí lé Ìbàdàn nígbà tá à ń sọ ìrọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń kó ọmọ sínú apẹ̀rẹ̀ wọ́n ti ń sá jáde yẹn wọ́n ń ru ọmọ lórí Ẹ̀gbá wá o Mọ́yẹ̀ okun Adélólò fẹ́ fogun fẹ̀ pa gbogbo Ìbàdàn run o wọ́n ti ń sá lọ ẹni tí ó sá lọ Ìjàyè ẹni tí ó sá lọ sí àgọ́ Ọ̀jà kèétí ìdí Ọ̀yọ́ ńgbà náà ẹni tí ó sá lọ sí Ìwó. Nígbà Kúrúnmí wọ Ìbàdàn ọjọ́ Jímọ̀ inú àwọn ará Ìbàdàn dùn pé ìgbàlà àwọn dé bàbá wa Kúrúnmí ní ọ̀rọ̀ bá bó ṣẹlẹ̀ ẹja mọ́ ẹ lójú ogun àfíràfírà pápá ká lọ jà kásẹ̀gun. Àwọn akọni Ìbàdàn ní onílọ́jọ́ Ẹtì kọ̀dá pọ̀jù jíjà Kúrúnmí níṣẹ́ gbáwọn ojo ìjọ wo lẹ jí tẹ̀ mọ́wọ́ lẹ́nu tẹ̀ bú ta ẹja lọ jà. Ọjọ́ náà ni wọ́n jà o wọ́n pa Dégẹ̀sì wọ́n pa Ògíní wọ́n mú Mọ́yẹ̀ lóòyè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n bẹ̀rí Mọ́yẹ̀ ooo. Wọ́n
pa mọ́yẹ̀ ogún sẹ́ o Olúyẹdùn di olórí Ìbàdàn lẹ́yìn mọ́yẹ̀. báyìí ló ṣe jẹ́ pé Kúrúnmí ló gba Ìbàdàn lẹ̀ tí ò jogun mọ́yẹ̀ wọ́n pa Ìbàdàn run tí ìbá sọ pẹ́lọpẹ́ Kúrúnmí Ìjàyè àbámọ̀ tí mo ti ń jẹ́ Ìbàdàn tòun irú àwa ẹ̀gẹ́ bóyá lẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ wá táwọn bàbá wa bá bógun lọ ìlú mi là àbámọ̀ sọ pé lẹ́ẹ̀tì bí wa. Sẹ́ńdé ọwọ́ akúregbé ó kúregbè ọjọ́ gbà nípa ọ̀ṣọ́ra Yorùbá Ọmọ Oduduwa tọ́ọ̀ bá mọ̀tẹ́ Yorùbá ìtàn Yorùbá ò lè yé ọ. ọwọ́ akúregbé ó kúregbè. Olúyẹdùn lọ Lákànlẹ̀ lọ Olúyọ̀lé náà gorí àpèrè ọba tiẹ̀ lọ Ọpẹ́ Àgbé òun náà ti lọ. agbára ìlú wa bọ́ sọ́wọ́ oyè sílé Olúgbòde láyé gbàùn Aláàfin Àtìbà ìní ń bẹ lórí àpèrè. ó wá tìlẹ́yìn Ìbàdàn ẹ̀yìn Ìbàdàn mi tẹ̀kẹ̀ yí kẹ̀kẹ̀kẹ̀ àṣàkà ń bẹ tí ò dá mo fẹ́ ká parẹ́ kẹ̀ àṣàkárẹ̀ mọ́ ọmọ bàbá kú ni mo fẹ́ kí ọmọ mi Adélùkẹ̀ jẹ kọ́kàkẹ̀dẹ̀ jẹ Aláàfin lẹ́yìn mi kẹ̀ Ìbàdàn sátìlẹ́yìn fún Kúrúnmí ó ti dàrí Ọ̀nà Kakanfò ńgbà náà ó ní kò sí tọ́jọ́ Àrẹ̀mọ Adélù yóò tẹ̀lé yín lọ ọ̀run ni yóò sì yín lọ ọ̀run kò ní padà wá. nígbà tí Aláàfin Àtìbá lọ pẹ̀lú àtìlẹ́yìn Ìbàdàn Àrẹ̀mọ Adélù dá Aláàfin o ìwọ̀sí àtàrífín bá dé ìlú bá bí Aláàfin Adélù ọba sì kú Aláàfin Adélù bá sì kú Ìbàdàn ẹ lọ bá Kúrúnmí wí ẹ lọ kọ́ lẹ́kọ̀ọ́ ẹjọ́ mọ̀ kó ti rí Aláàfin fín. ìbíkúlé ńgbà tí wọ́n dé Ìbàdàn inú gbogbo àwọn èèyàn dùn ṣé Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò ó sì ti mú Ògúnmọ́lá àwọn eléyìí ọ̀jà nínú ogun gbaná mú ọmọdé ni wọ́n ọmọ tán wọn ọmọ orin tí Kúrúnmí ṣe ó sì ti di Ọ̀tún Balógun Ìbàdàn. ìbíkúlé tó ń jà ní ogun oníbalógun Oyèsílé òun mọ̀ inú Ògúnmọ́lá ń dùn ìbíkúlé bá gbá ọba bẹ̀rẹ̀ lẹ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ Ìbàdàn. a ní ẹ̀bùn tí bàbá wa o Aláàfin Adélù jẹ́ fi sọ̀wọ́ o wọ́n ní kí àwọn sígun fún wa o ká lọ kó Ìjàyè ká sì kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ ọmọ Ìbàdàn. ǹlẹ́ o bàbá ẹ̀fìkì wa lẹ́ẹ̀kan sẹ́mọ̀ pé nìbàdàn ògùn àmọ́ òwú ẹ̀ jà mo tún rí ìtú yìí kí náà ni kí n sì rán yín létí ṣe nínú Ìjàyè náà ń wò yìí bí Ìbàdàn ṣe tóbi làwọn náà tóbi o Ìbàdàn àti Ìjàyè àjọ tóbi bákan náà ni bàbá àwa náà mọ̀ àmọ́ lọ nájà ń bẹ̀ ẹ̀sọ̀ bí. ọ̀dà bẹ́ẹ̀ bá gbọ́ bí àwọn akọni ṣe pọ̀ nìbàdàn bẹ́ẹ̀ làwọn akọni ṣe pọ̀ ní ọ̀hún náà. bàbá àwa náà mọ̀ ẹ̀sọ̀ mi èmi tí mo jẹ́ balógun yìí bí mo ṣe jẹ́ ẹ̀ṣọ́ Kúrúnmí ọmọ Ìkòyí ni Ìkòyí ẹ̀ṣọ́ ni bàbá àwa náà mọ̀ ẹ̀sọ̀ mi. ọ̀dà tí ọ̀bá wá yé yín tẹ̀ bá wá lé ẹ̀ mọ̀ ní ìgbà kan rí alámọ̀ tí ń dára àgbà o táwa sì kéré dáadáa àmọ́ wà náà ń jà nínú ogun tí mẹ́yẹ̀ oko adé baálẹ̀ ìlú àkọ́kọ́ tó lọ lẹ̀dí àpò pọ̀ máwọn Ìjẹ̀bú àwọn Ẹ̀gbá àwọn Òwu àwọn Ifẹ̀ táwọn jagunjagun ń wá látàpòmù tẹ́ ń wá lásìkírè tẹ́ ń wá láti ilẹ̀ Ìjẹ̀bú tẹ́láwọn ò fi ogun kó Ìbàdàn ọpẹ́lọpẹ́ Kúrúnmí akọni bàbá ẹ̀mẹ̀ tí ń yìn takọni bá rí akọni wọn á fi dà lálẹ́ gírà. Kúrúnmí mà ní nígbà owó ìlú lọ́jọ́ Jímọ̀ àkàn ìwọ kàn ìyá rẹ ti kó ọ sínú apẹ̀rẹ̀ wọ́n ti ń gbé ọ sálọ lẹ́yìn òde ìlú bàbá ìbílẹ̀ ọmọ ìyá mi sọ fún mi ọ̀pẹ́lọpẹ́ Kúrúnmí ìlọ́ba wa ṣẹ́gun tá a fi pa mọ́yẹ̀ òkú adé inú jẹ́ kí ìlú yìí kó lè wà ń bẹ̀. sẹ́rí bàbá wa gbé Oyèsílé tẹ̀wé ìbálẹ̀ tí wọ́n jókòó yìí ọpẹ́ àgbéjẹ káwọn tó jẹ bẹ́ẹ̀
sì ni Olúyọ̀lé jẹ balógun tí ọba jẹ tọ́jọ́gà tèmi ìnìlá ìnì ọ̀dẹ́rìn lọ àmọ́ àmọ́ odi tó gbédé ìní òjò lè jẹ́ tí ọpẹ́ àgbẹ̀ fi bọ́ bẹ̀ lẹ́yìn Olúyọ̀lé kólúyọ̀lé ó tó jẹ ìní bàbá wo Olúyẹdú jẹ iná ní bàbá wa mọ́yè òkun adé baálé àkọ́kọ́ tó ṣe pé Kúrúnmí lọ́wọ́ wa rẹ́yìn rẹ̀ tó fẹ́ fogun kó ìlú tá a jọ tẹ̀ yìí. bàbá sẹ́yìn ti pa lọ́tọ́ níjọba bá a ṣe sinimá ẹ̀rí àwọn èèyàn bí àwọn akọni ṣe máa ń ṣe ní ojú ogun tó bá ti di ọ̀rọ̀ ogun wọ́n máa ń ju tó bá ní balógun bá lóun ò lo ogun alẹ́ wọn lọ máa ju òkò sílé rẹ̀ tí mo sì gbọ́dọ̀ ṣe kankan fẹ́ nìkan pé bàbá sì ṣe kórìí yín burú kí lè wá jẹ balógun sí. balógun òbí kú ní sọ ọ̀rọ̀ tán làwọn ọ̀dọ́ bá dìde bàbá o àlọ́lẹ̀ pa wọn adélábù tápá ńlá rí o Kúrúnmí o ọ̀nà wà lọ́wọ́ rí o ìwà ni kọ́lá láàfin fín aláàfin tó ní fíkọ́ ogun wù wọ́n lọ ní o. báyìí ní Ìbàdàn wọ́n ṣe pinnu báwọn lo ogun o Ìbíkúnlé bá wọn sọ ẹ̀yin àgbà a lè yanjú ọ̀rọ̀ yìí bàbá wa Kúrúnmí ti dàgbà bàbá yìí wọ Kúrúnmí bàbá balógun ẹ má pè Kúrúnmí ní bàbá o bàbá yìí dàgbà olórí wa sì ní pẹ̀lú gẹ́gẹ́ bí balógun tí n bá pè yẹn ní bàbá kẹ́ ẹ mọ̀ pé bàbá ló jẹ́ bẹ́ẹ̀ sì ni Kúrúnmí bàbá ló jẹ́ fún Ìbíkúnlé torí pé nígbà ayé Olúyọ̀lé àti Kúrúnmí ní ọ̀rẹ́ Ìbíkúnlé sì kọ́ ní sẹ́ríkì nígbà kò tí ì jẹ́ ó ń bẹ nínú oyè ọmọ ilé ni sẹ́ríkì àkọ́kọ́ tó Olúyọ̀lé yàn òní tó kí oníbùdó tó jẹ́ ọ̀gá Ìbíkúnlé iná fi máa ń pe Ìbíkúnlé ní kìnìún oníbùdó nígbà tí tó kí oníbùdó lọ a tún yan sẹ́ríkì míì kó tó wá kan Ìbíkúnlé látòrí sẹ́ríkì ló fi wá di balógun. kábàá lè mọ bí Ìbíkúnlé ṣe kéré sí Kúrúnmí lóòótọ́ èyí tí ò ní tàbí ṣùgbọ́n ó kéré jù Kúrúnmí yóò gba ọgbọ̀n ọdún lọ́wọ́ Ìbíkúnlé tí a mọ̀ pé bọ́ bá gbọ́dún mẹ́ẹ̀ẹ́dógún gan bàbá ni ẹ máa dé o. ìdí náà tó ń fi pè ní bàbá àmọ́ tí àwọn Ìbàdàn ní rárá o kì í ṣe bàbá tàwọn o ó ti rí Aláàfin fín àwọn sì gbọ́dọ̀ jẹjú rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹjú Aláàfin àwọn jẹjú rẹ̀. wọ́n jáde nígbà tó di pé ọ̀rọ̀ rí báyìí wọ́n lọ ju òkú lulẹ̀ Ìbíkúnlé wọ́n ń kọrin bú wọ́n bẹ̀rẹ̀ sí ní bú baálé oyè sílé bá pé Ìbíkúnlé sọ̀rí pé mò ń wọ̀ lẹ́nu lọ́sàn-án bó ṣe ń sọ̀rọ̀ ó yé mi ṣùgbọ́n àwọn ọmọ yìí fẹ́ lógun ìwọ sí ń balógun ọdẹ àṣekárọ̀ olóyè wọn mọ̀ ní ilé balógun ànánú o sọ mọ̀ pé Ògúnmọ́lá lógun ń jà ló múra kankan sọ pé ìjà ẹ̀sán lògúnmọ́lá fẹ́ jà Ìbíkúnlé ti dé mọ̀pọ̀ orí tó ní kọ́ mọ́ láyérú náà fi ń pe Ògúnmọ́lá ní Basọ̀run aláyérú mọ̀kú bóyá ká ti bẹ̀rẹ̀ ìtàn Basọ̀run Ògúnmọ́lá èyí tẹ́ bá fẹ́ ká bẹ̀rẹ̀ ìtàn Basọ̀run Ògúnmọ́lá èrò pátì ìsọ̀rí ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yín ẹ jẹ́ ká rí tẹ́ bá fẹ́ ká bẹ̀rẹ̀ ìtàn Basọ̀run Ògúnmọ́lá ìtàn yìí ọkàn gùn púpọ̀ torí pé a tó dé Ìwó a dé Fèésù nílé tá a ti bí Basọ̀run Ògúnmọ́lá. tẹ̀síbi tí ìlú tẹ̀sílu tí ìlú tẹ̀sí Ìbíkúnlé bá lòun gbà níbo dijọ́ tí wọ́n dájọ́ Ògúnmọ́lá bá ti lọ bá àwọn Ẹ̀gbá ogun tá a fẹ́ lọ yìí o bàbá wa Aláàfin Adélùní ràn wá lọ o ẹ má bá wa dá sí o ẹ fi àwa méjèèjì lé ọmọ ìyá ni wá o ẹ fi Ìjàyè àti Ìbàdàn lẹ̀ ọ̀rẹ́ wa rẹ́jà nù ẹja àjọ gbé kájọ gbé náà kojú ara wọn. èyí tọrọ yìí ọba lè yé yín ẹ lọ wo ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí mo sọ tẹ bá sì ń fẹ́ ọ́díò rẹ̀ ọ wà ń fún yín ní rẹpẹtẹ ó ń bẹ lórí YouTube ọ́díò ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí wà pẹ̀lú. nígbà tó dijọ́ tí wọ́n jáde lọ sógun tí wọ́n bu ọ̀pá Ọ̀rànmíyàn tán tí Balógun Ìbíkúnlé gbọ́ Pàgùn Ìbàdàn jáde onílù rẹ̀
ló lùlù akíndé pariwo bàbá mi rè gbọ́ dájú. níbi tọ́lọ́mọ méjì yóò kù kan níbi tọ́lọ́kan yóò pòórá ìyàwó mi tó gbé kó padà lẹ́yìn bàbá mi ìyá mi ní mẹ́wàá kó padà lẹ́yìn bàbá mi onílù dàlúbọ̀lẹ̀ kìnnìún tìdídìdín kìnnìún oníbùdó bẹ́ẹ̀ nínú wọn ń dùn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ lóògùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́lọ́bọ̀ ẹ̀mí ṣòfò lóògùn yìí. wọ́n já ogun burú ogun tó lágbára ni lóòótọ́ apá wọn ká Kúrúnmí ṣùgbọ́n nígbà kù sátà tí ìlú Ìjàyè ń tú lọ tí Ìbàdàn gba ìlú mọ́ wọn lọ́wọ́ wọ́n wá sọ pé oore pẹ́ aṣiwèrè gbàgbé ọ̀rọ̀ ará Ìbàdàn rántí ọjọ́ tí ń fi apẹ̀rẹ̀ kó ọmọ yọyọ jáde láàrin ìlú. ìwọ̀n bá àtẹ̀ tí mo sọ ní ṣókí yóò ti yé wọ náà ọmọ bí Yorùbá ṣe rí wọ́n jẹ́ wọ́n forí rẹ̀ fágbọ́n báwọn olóṣèlú bá ń ṣe bàbó ọ̀rọ̀ máa lẹ o wọ́n fẹ́ lè dogun kó dogun bó lè dìjà kó dìjà líwọ̀n náà líwọ̀n yìí ó ti kú ó ti sin ọ́. orí ọmọ Yorùbá ẹja ronú wa o. Peter Obi àtàwọn Yíbò sì ń dúró lórí pé mo ní búra fáṣíwájú Ahmed Tinubu ọkọ̀ tó ti lọ ni wọ́n juwọ́ sí. yes daddy pásítọ̀ wa nípínlẹ̀ Ògùn ẹ lọ sọ́ra yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ilẹ̀ Yorùbá ilẹ̀ kan ni fún gbogbo wa yálà mùsùlùmí christian àtẹlẹ́sìn ìbílẹ̀ ọmọ ìyálà wa gbìrọ́sì lẹ̀ ń pa gbogbo ẹ̀yin pásítọ̀ ń gbé ẹ̀ bá kú tẹ́lẹ̀ ikú ní òtún yín láṣìírí ìtọ́sẹ́fà ètí ń sago èwo náà ní gbogbo ẹ̀ bọ́ ọ bá gbére ẹ̀ pamọ́ pé ká yé ọmọ rẹ̀ ọ̀ṣọ́ lè gbére ẹ̀ pamọ́ fọlọ́ múra sí ilé ẹkú ti ráyé ọ̀nà àmọ́ ẹ wá ṣayé eré ẹ ti ráyọ̀ ayé tẹ́lẹ̀ ń wálẹ̀ ti rí un àmọ́ bó lẹ ti ṣayé ẹ̀ṣẹ̀ eré nígbà bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ fi ń dà lúrú tẹ́ fi ń dalẹ̀ Yorùbá rú Yorùbá ni Yorùbá ń jẹ́ yálà jẹ́ mùsùlùmí ó jẹ́ christian ó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ Yorùbá ni Yorùbá ń jẹ́. nígbà tí ìtọ́sẹ̀lẹ̀ ní sí nífẹ̀ẹ́ ṣẹlẹ̀ wọ́n fẹ́ máa lọ mọ́ra wọn lẹ́sẹ̀ kínní kankankan àwọn àbá àtẹlẹ́ ń jáde ẹ̀kọ́ tí wọ́n ṣe òòṣà wọ́n máa bọ̀ òòṣà ní kínní kan ṣẹ́tùrì lọ sílé Ifẹ̀ nígbà tí wọ́n bá ń bọ̀ òòṣà ni lọ bá wọn lọ sọ ẹ̀ jókòó lé yín ẹ̀ sì máa sọ ọ̀rọ̀ ìtẹ̀ bá sì sọ làwọn èèyàn máa gbé ẹ̀yìn gòsì tó kojú wọn ẹlòmíì náà jáde àwọn mùsùlùmí gúlégúlé wọn ti pọ̀jù wọ mọ́sálásí lọ bá wọn àbíjọ́ tá a bá lọ yídì wàá bá wa pé gúlégúlé wá pọ̀jù dàràdà òsì ẹ já lo ìgbé ayé àlàáfíà láàrin ara wa inú ní ìsìn báyìí a lọ Gálílì lánàá àlọ́ wọ́ọ́rọ́wọ́ àwọlé wọ́ọ́rọ́wọ́ àjẹun wọ́ọ́rọ́wọ́ àmú wọ́ọ́rọ́wọ́ bó ṣe yẹ ká ṣe nu láàrin ara wa ká fìfẹ́ bára wa lò ẹ̀sìn tí bá ń pè yẹn lọ síbi jàǹdùkú ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀sìn tí bá ń pè wá lọ síbi pé ká má nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká ṣọ́ra àwọn tí wọ́n bá wá ń sásá bí ẹ̀sìn tí wọ́n bá wá fẹ́ máa pè wá lọ síbi kílẹ̀ Yorùbá dàrú ẹ jẹ́ ká kìlọ̀ fún wọn ìjọba sì gbọ́dọ̀ gbégbésẹ̀ ẹ wo ọdún tó ṣẹlẹ̀ ní Ifẹ̀ tó lọ ìta sọ pé ìjọba ó ń bẹ lọ́wọ́ ìjọba mi wọ́n ti kéde wípé ọ̀dà àwọn olóró wọ́n gbà bí ibi báyìí wọ́n gbà kése gbogbo Ilé Ifẹ̀ àṣìṣe tí àwọn tó lọ nà wọ́n nu mọ́ṣáláṣí ṣe iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ bá fi yòókù lẹ̀ fún nígbà wọn bá fi tí aga sí fún wọn kálukú ọkọ̀ rí ilé rẹ̀ wọ́n mọ̀ pé ìjọba làwọn bá jà torí wípé wọ́n ti kéde kèsì pé tó bá wa lójijì tírú ẹ̀ ọ̀bá wa ní wáyà inú àwẹ̀ láwa kinní kan ní àjọ jókòó àjọ sọ láàrin ara wa Ọlọ́run fààyè dáálọ́ọ̀gì ilẹ̀ kájọ jókòó kájọ sọ̀rọ̀ nínú àwẹ̀ tẹ́sẹ̀ yóò dùn wá o a sì fẹ́ kí ìlú ó dàrú chief ìmáàmù ń bẹ ìmáàmù bàbá wa ìmáàmù àgbà Òṣogbo ń bẹ gbogbo àwọn líìgì máàmù àtàwọn àáfàá ń bẹ àwọn apẹ̀rẹ̀ wa ní tẹ́sẹ̀ nínú àwẹ̀ yìí tó lè dá wàhálà alẹ́ ni ṣùgbọ́n afọwọ́wọ́nú kọ́ lọ bẹ́ẹ̀ gbogbo ayé ò rí wá gbà náà bàbá wa ìmáàmù Ilé Ifẹ̀ kí ló ní tẹ́ẹ̀ fi sọ̀rọ̀ àbẹ́yìn náà wà lára àwọn olóró tí wọn ò fẹ́ kí á rí ni bàbá ní àkàrà o yìí sí lára àwọn olóró torí pé ńgbà tó bá sọ ni láfi ní ká fọwọ́ wọ́nú á sì yanjú ẹ̀ nígbà bá wá pé ó dá o nǹkan báyìí làwọn afẹ́ nǹkan báyìí làwọn ò fẹ́ ìjọba ń bẹ́ẹ̀ lù ú
àfẹ́ o ààwẹ̀ wa o kì í ṣe pà ń gbààwẹ̀ nìkan o á lọ mọ́ṣáláṣí á lọ kírun á dẹ̀ ṣe tẹ̀síìrì ìyún ni wáàsí wa tá a máa ń ṣe ọkùnrin ọ̀wà gbọ́ ọmọdé ọ̀wà gbọ́ àgbọ̀ ọ̀wà gbọ́ ọ̀dà kí la fẹ́ ṣe ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹja sí ń gbà báyìí ẹja sí ń gbà báyìí ìfẹ́ ni gbogbo àwa tá a wá ń lura wa tá à ń para wa tá a fọmọ gbogbo wa náà lẹ́bi. òpònú ara rẹ̀ ṣòra lẹ́nà òpònú ara rẹ̀ ṣòra lẹ́nà òwúrọ̀ àtọ̀sán lórí tòun yọ òpònú ara rẹ̀ ṣòra lẹ́nà. àìmọye títí ń bá ìsìláàmù bọ̀ tó gbélẹ̀ tó lóun ò ṣe mọ́ ọlọ́run níjẹ́ tèmi ó rí bẹ́ẹ̀. àìsímọye àwọn tó ń bá ẹ̀sìn ìbílẹ̀ bọ̀ tọ́jọ́ sọ gan tí wọ́n di christian tàbí tọ́jọ́ sọ gan tí wọ́n di muslim àìmọye tó ń bá islam bọ̀ tó di christian àìmọye tó ń bá christianity bọ̀ tó di muslim àìmọye tó ń bá méjèèjì bọ̀ bóyá muslim àbí christian ni tó dẹ lẹ́sìn ìbílẹ̀ tó ti ń bá máa para wa fúnnu. ọlọ́run tó ní tọ́lọ́run bá lè dájà ara rẹ̀ gbé nìkan lè ń bọ́ lọ́run jà. ìbẹ́yìn àfáà lẹ sọ fún mi pé dandan fẹ́ ju ànábì ibrahim nù náà ẹni jùbìlù wàá bá jùbìlù ní kí lọ fẹ́ ní rárá. ọba tí wọ́n ń torí rẹ̀ jù mí nù náà èmi àti ẹnu la lọ́rọ̀. nígbà wọ́n fẹ́ wó kàábà tí wọ́n sì kó ràkúnmí bàbá ànábì tó ń lọ bá wọn kínní kankan ọ̀rọ̀ ràkúnmí rẹ̀ ṣe á jẹ́ ọlọ́gbọ́n mo fẹ́ wá wó kàábà ṣé ti kàábà ẹnì kan mọ̀ sí tọ́kìnní pẹ̀lú èyí wà tọ́lọ́run lẹ́jọ́ tó bá lè wó owó ràkúnmí mi ni ọba ń kó ọlọ́run ọ̀wá lè dájà ara rẹ̀ gbé mọ́. èmi ní wàá máa pa ọmọ ìyá mi torí pé mò ń jàjẹ́ ẹ̀sìn. ìjọba ń bẹ nílùú secular state ní nàìjíríà ẹnì kò tó bẹ́ẹ̀ kó sọ pé ẹ má kírun ẹ má ṣẹ̀sìn islam ẹlẹ́sìn islam ò tó bẹ́ẹ̀ ẹ má ṣe christianity ẹlẹ́sìn islam ò tó bẹ́ẹ̀ ẹ má ṣẹ̀sìn ìbílẹ̀ secular state ní nàìjíríà òfin náà sì fi gbé kalẹ̀ ṣùgbọ́n ẹja tẹ̀lé lànà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jọba nísìn wọ́n kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jólóyè wọ́n kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwọn ń joyè wọ́n ò mọ̀ tán wọ́n ò mọ̀ pé ìpàdé máa ń bẹ láàfin ọba láàrin àwọn ẹlẹ́sìn tí wọ́n jọ jókòó tí wọ́n jọ sọ̀rọ̀ afẹ́sìnbá irú ẹ̀ lèmi máa fi ti Ìbàdàn ṣàpèjúwe tí ọdún eégún bá bọ́ sínú ààwẹ̀ wọ́n pàtì n ò ní gbé eégún ọdẹ yẹn ààwẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀lẹ́gbẹ̀ eégún lẹ́sẹ̀ báwa mùsùlùmí lẹ̀ tá wà lẹ́yìn eégún náà ni àwọn àìná ẹ̀kọ́ yìí tẹ̀bálẹ̀ fẹ́ gbé náà torí pé kí ni ká fìfẹ́ ṣe kílẹ̀ Yorùbá bá lè dáa ni ká sì ṣọ́ra àwọn àsáwọ̀ tí ń wọnú ẹ̀sìn yálà ní ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n bá kóra wọn jáde wọ́n máa sọ̀rọ̀ lórí social media lórí kíni ẹ̀ ń dàlúrú ẹ̀ lẹ́ ń sọ̀rọ̀ tí ò mú làákàyè wá ẹ̀ ń sọ̀rọ̀ torí káwọn èèyàn tó wà lóyìnbó wọn lè mọ̀ rò pé ìrọ̀rọ̀ sá àwọn tó rí wọn bá dẹ̀ kú wọn mọ̀ ọ̀rọ̀ òpònú lẹ̀ ń sọ nílẹ̀ Yorùbá tí mùsùlùmí pọ̀ lọ rẹpẹtẹ tí kírísítẹ́nì pọ̀ lọ rẹpẹtẹ káfífẹ́ ṣe nǹkan kílẹ̀ ayọ́ba lé dáa tẹ̀bá mọ̀ pé ní wèrè lórí àníjọ́ tí mùsùlùmí bá ń lọ ìdí ìní ẹ jáde àbí kẹ́kẹ́ lọ mọ́sálásí jímọ̀ kan ní kẹ́ lógún yìí o ìjà orí wa kí la fẹ́ gbà ní kílẹ̀ Yorùbá dànù wọ́n wà fọwọ́ lẹ́rẹ́ pé Ọlọ́run ló mú wọn àbí pé ìdí tí ń dì wọ́n tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá a máa ń gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn àjọ máa ń pawọ́ pọ̀ irú ẹ̀ ní tá a ṣe nígbà ààbò ẹ wo ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wo Olúgbẹ́ sọ̀rọ̀ kan Ọ̀yọ́ ló le jù nínú ọ̀tẹ̀ Ọ̀yọ́ ló sì ní máa jó lọ ọmọ òun wẹ̀yìn rẹ ọmọ Tinubu sáà máa jó lọ ọmọ ṣùgbọ́n Yorùbá Ọ̀yọ́ sọ pé máa jó lọ ẹ wo ìbò tá a dìlífà fún gbogbo 33 local government ìlàsíwájú Bọ́lá Ahmed ti wọlé tẹ mọ́ gómìnà wa tó ṣe pé kì í ṣẹgbẹ́ òṣèlú APC PDP ni ó dúró gbẹngbẹng lórí ẹsẹ̀ rẹ̀ ni ẹ sì wá wò oore la fi ń san oore ẹ wo tí ẹnjìnà Olúṣèyí Mákindé tó fi na gómìnà ọ̀nkù tèmi gómìnà wa ní kandidate wa ní APC oore la fi ń san oore nu ẹ sì wo ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Adélábù Pẹ̀kẹlẹ́mẹ́sì ó kí gómìnà kú oríire sẹ́lẹ̀tọ̀ Fọlárin Tẹ̀sílìm òun náà kíkí ni ó kí gómìnà wa ó kí kú oríire kò sí pẹ́ẹ́lì kankan lọ kóòtù àpẹẹrẹ rere nu ní tẹ́ ń pè nílẹ̀ Yorùbá nù kò sí nǹkan míì tó jẹ́ kílẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lálàáfíà débẹ̀hùn ètò ń bẹ wọ́n sì ń gbọ́rọ̀ àwọn ọba wọ́n ń gbọ́rọ̀ síra wọn lẹ́nu tó bá rú pẹ́kẹ́
nígbà Aláàfin bẹ tẹ́ bá ti pera wọn báyìí 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 ó tán síbi tá a sọ sí náà nu ó sì pa àwọn àáfàá wọn ó pa àwọn ìmáàmù wọn ó pa àwọn pásítọ̀ wọn ó pa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó tán ibi tí wọ́n sọ sínú bẹ́ẹ̀ bá dáàfin Ọ̀yọ́ mọ́sálásí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ náà ilé bàbá mi Ṣàngó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí náà mo kí ọmọdé wa o mo kí àgbà wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orílẹ̀-èdè wa ò ní bàjẹ́ ẹ jẹ́ ká máa rántí ọmọ ìtàsí pẹ̀lú ògbó Ọlọ́run á wà ní ọ̀dọ̀ bàbá mi a máa wà lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ní ọ̀sẹ̀ yìí a wà lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n fún ìfọ̀rọ̀wérọ̀ lórí ta ló ní ìlú ilẹ̀ ibi tí Ògbómọ̀ṣọ́ wà ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ògùn fẹ́kẹ́ ìgbélẹ̀ ní bàbá mi ẹ̀jọ̀ fúnra wọn torí wọ́n tún gbé kan dóde Laji kí ni wọ́n tún gbé dé ìwé kan wọ́n gbé jáde àbẹ́ ẹ̀gbọ́n ohun tí wọ́n wí ìwé tí Gàmbàrí kọ̀ ṣe fẹ́ fi jẹ́rìí wọ́n lọ gbéwé Alhaji Elekeji mọ̀ tó ṣe pé ẹ̀yà Gàmbàrí ní Ìlọrin iná fẹ́ fi máa jẹ́rìí lé ilẹ̀ Yorùbá lé lórí èmi sọ pé Olúgbọ́n bàbá wo Olúgbọ́n bàbá mi Olúgbọ́n Sáàkín bàbá mi ìlú nílẹ̀ ibi tí Ògbómọ̀ṣọ́ wà àní Ṣọ̀ún gangan ta ló tiẹ̀ kọ́kọ́ tún tulẹ̀ fún Ṣọ̀ún bẹ̀ pé ìwọ Ṣọ̀ún bó ṣe dé o mo gbà ó káàbọ̀ o jókòó ń bì àmẹ́mi tó ń wòye o ta ló sọ pé àní bàbá àní bàbá Olúgbọ́n ni bàbá wa èmi náà tó ń wò bí o Olúgbọ́n ló ní bí o bọ́ ọ bá sọdẹ lọ bọ́ ọ bá pẹran àgbọ́dọ̀ mú tán rẹ̀ lọ́dọ̀ bàbá wo Olúgbọ́n o ẹ fà àwọn ọmọ kéékèèké tí wọn ò mọ̀ tán lẹ̀ tó ṣe pé làákàyè ni ẹja fi gbé ọ̀rọ̀ máàpù ilẹ̀ Yorùbá ẹ lọ wo gbogbo ìlú nígbà tí Ìgbẹ́tì ti ń bẹ lókè Ṣakí fìkà alábòsí a máa lówó alábòsí wọn a máa kọ́lé alábòsí wọn a máa bímọ àtúbọ̀tán alábòsí èédà ilẹ̀ Yorùbá ìgbéyàn bá ṣàbòsí ilẹ̀ Yorùbá àtúbọ̀tán rèé dá bó sì ń kìlọ̀ fún yín àtúbọ̀tán alábòsí èédà wẹ́ ṣùgbọ́n o ní tèmi Aare òpìtàn á lọ sọ̀rọ̀ bàbá wo Olúgbọ́n o gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tá a ti mú wa tẹ́ ẹ bá ń gbọ́ àlọ́ tí wọ́n ń pa aláìmọ̀tàn tó bá mà á ní mo sọ sẹ́jà ẹja àjọjáde ká gba ọ̀ọ́lù ẹ̀ wá pàdé mi ẹ kó gbogbo ẹ̀rí yín wá wọn ò ní jáde torí pé wọn ò ní fẹ́ fi àtẹ́tẹ́ dì í torí pé wọ́n mọ̀ pé ìtàn lèmi ń sọ àlọ́ làwọn ń pa ìwé tẹ scan tẹ gbé sórí Facebook ìwé Ìlọrin journey so far Alhaji Elekeji mọ̀ ló sọ Gàmbàrí sì ni bàbá wa Alhaji Elekeji mọ̀ kìí ṣe Yorùbá kí lẹ fẹ́ kó sọ ara àwọn tí wọ́n ń ba ìtàn Ìlọrin jẹ́nu bàbá wa Sheikh Adam Abdullah Al-Ilory bàbá kọ nínú ìwé wọn tírà wọn gbàgàdà Ládẹrin ló tẹ̀ lọ́rin Sheikh Adam sọ 1 Ládẹrin ló bí Pàṣẹ 2 Ládẹrin ló bí Àlùgbín 3 Àlùgbín iná ẹ̀wá ni bí mo ṣe ń tò wọ́n bíra wọn ni o wọ́n bíra wọn Àlùgbín lọ́wọ́ bí Àfọ̀njá bàbá tó bẹ̀ bàbá sọ pé ilá ni o ilẹ̀ Yorùbá ni o léyìí tí ò rújú nínú ìwé bàbá wa kí lorúkọ ẹ̀ Amadu Bello onlele bàbá náà kọ nínú ìwé wọn My Life tí wọ́n ṣe ní ọdún 1962 àwọn náà kọ bẹ̀ ní ojú ewé kẹẹ̀ẹ́dógún wípé Ìlọrin o ìnìyẹn ìwé inú Ìlọrin tẹ́ ń wò yìí o domi Aláàfin Ọ̀yọ́ ni Aláàfin Ọ̀yọ́ ló ní ilẹ̀ Ìlọrin ọ̀dà Fúlàní tẹ́lẹ̀ ń bìjà ní ẹlẹ́ẹ̀rẹ́ yòókù ò ní gbérú ilé ìjáde ọba jẹ́ ti kéwú kí ó tó Sàùdánà Sókótó kàwé tó nínú àwọn tó làkàkà pé bó ni wọ́n ṣe tú Kùránì sí Yorùbá bàbá yìí jẹ́ kan lára wọn ònu tó làkàkà tó gbìyànjú bí wọ́n ṣe tú Kùránì sí Yorùbá rọ̀bù mí lè yùn Laji Abbas lórúkọ tèmi o Ìbàdàn wọn ti bí mi o ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn ìtàn rọ̀ mí lọ́rùn àní bíbí nìbàdàn ká sí iléyà àwa gangan lọ̀rọ̀ yìí iléyà tá a bá gbàgbé ẹ pàdé mi ní alẹ́ òní pẹ̀lú ògo Ọlọ́run ní aago 8 ní ọ̀nà 103.5 FM ní Bódìjà nílẹ̀ Ìbàdàn ọ̀nà FM ọ̀nà 103.5 ní Bódìjà láago 8 alẹ́ sí 9 lórí ètò ìtàn Yorùbá
títí ìgbà tá a tún pàdé ìgbà máa wípé ejò kò ní rọ́ọ̀lù rè pé láyé kó dúró ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyé asọ̀tàn tó lè wú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè ilẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìbò pápá ìbò lòdò asọ̀rọ̀ ìgboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti mú kárán iṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àbàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti mú kárán iṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àbàtẹ ìtàn mọ́kúta o.